Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lé ń kọ́? Ẹ káàbọ̀ sí orí gist ti tèmi. Wọ́n ní bàbá Kábíyèsí. Ẹ̀yin èèyàn ilé èyí tún lágbára o. Wọ́n ní bàbá Kábíyèsí àti Kábíyèsí ránṣẹ́ sí àwọn fámìlì àǹtí wa o. Wọ́n nítorí bó ṣe ń ṣe nínú palace ó jẹ́ kàyéfì fún wọn. Ìpèsè ni wọ́n ń ṣe bíi ẹni tí ó ti mu ọtí yó. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Kábíyèsí ránṣẹ́ sí àwọn fámìlì àǹtí pé kán wá gbé àǹtí kúrò ní olórí quarters. Ṣé ẹ̀mọ́ ipá ti sọ fún yín pé gbogbo wọn ti kó ẹrù wọn lọ sí olórí quarters. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé ńgbà tí wọ́n súnmọ́ àǹtí wọ́n ní ṣe ni ẹnu ẹ̀ rùn. Wípé wọn ò mọ nǹkan tó mu, wípé bọ̀ ẹnu ẹ̀ rùn bíi ẹni tó mu ọtí. Wọ́n ní ṣe ló ń ṣe bí ẹni tí nǹkan rọ́lù. Wọ́n ní so Kábíyèsí ránṣẹ́ sí àwọn fámìlì ẹ̀ wípé kí wọ́n wá gbé. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Wọ́n mọ̀ pé ìgbà tí Kábíyèsí ti sọ fún wọn pé kí wọ́n move lọ sí Royal Mansion nínú ò ti dùn. Ní àǹtí wa bara jẹ́ wọn ló ń sunkún. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé Mashola Gist TV òun ló ń ké sí yín. Ẹ̀yin èèyàn lé ó yà wá lẹ́nu. Nígbà tí a gbọ́ wípé àǹtí wa mu ọtí yó ní inú Royal olórí quarters, wọ́n ní Kábíyèsí ló ní láti lọ pe àwọn fámìlì wọn wípé kí wọ́n wá gbé àǹtí wa kúrò nínú palace. Wọ́n ní ṣe ni gbogbo ẹnu àǹtí wa gbogbo ẹ̀rùn fún ọtí. Wọ́n ní wọn ò dẹ̀ mọ́rú ọtí tó mu. Wọ́n ní ṣe làǹtí wa ń ṣe bí ìgbà tó yẹ pé nǹkan kan ṣe. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyẹn o, allegedly. Wọ́n ní so Kábíyèsí ní láti ránṣẹ́ sí àwọn fámìlì ẹ̀ kan wá gbé. Wọ́n ní bó ṣe mu ọtí yìí, wọ́n ní ṣe ló ń sọ oríṣiríṣi nǹkan jáde lẹ́nu. Wọ́n ní ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé Kábíyèsí ń ṣe gbogbo nǹkan fún Queen Naomi. Wọ́n ló ní kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tí òun ṣe àṣedànù lòun ṣe látìgbà tóun ti dé palace fún Kábíyèsí. Ipe òun kàn ń ṣe àṣedànù ni. Wọ́n ní gbogbo nǹkan tó ń sọ nínú bí ó ṣe mu ọtí yó wọ́n ló ní. Wọ́n ló ní òun rè pé òun lè fi owó ra ìfẹ́ ni. Ipe òun rè pé bọ́n ṣe wá sínú palace yẹn òun máa fi owó òun máa fi ra ìfẹ́ ni. Ó ní ṣùgbọ́n owó ò ṣe é ra ìfẹ́. Ipe gbogbo ìgbésẹ̀ tó ń gbé ipe pàbó ló ń já sí. Ipe owó ò ṣe é ra ìfẹ́. Wọ́n ní àǹtí wa ló ń sọ gbogbo èyí bó ṣe yó o. Ipe òun ti try gbogbo possible best òun láti jẹ́ kí Kábíyèsí love òun. Wọ́n ní kò sífẹ̀ẹ́ o. Ó ní bóun ṣe sáré. Ó ní kò síbi tóun ò dé. Ó ní kò sífẹ̀ẹ́ o. Ó ní Kábíyèsí ò nífẹ̀ẹ́ òun. Ó ní Queen Naomi ṣáá ni Kábíyèsí nífẹ̀ẹ́. Bí Kábíyèsí ń sùn Queen Naomi ni. Bí Kábíyèsí ń wẹ̀ Queen Naomi ni. Bí Kábíyèsí ń jẹun Queen Naomi ni. Ó ní Queen Naomi nìkan ni Kábíyèsí nífẹ̀ẹ́. Ó ní Kábíyèsí ò nífẹ̀ẹ́ òun. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ tí wọ́n ní àǹtí wa wí nìyẹn o. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Ẹ̀yin èèyàn lé kò ṣe kan kékeré o. Ẹ̀rí kan pàbìdì ẹ bá bìdú ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí àǹtí wa ṣe porúkọ ẹ̀ nìyẹn. Yé èmi ọmọ lágbájá o. Mi ò jàrí kí n má ṣẹ́gun. Kí wá ló dé tó yẹ pé mo jàjà yìí mi ìṣẹ́gun tí mo lose ìjà yìí. Wọ́n láǹtí wa bá bẹ̀rẹ̀. Náà bá bẹ̀rẹ̀ sí tó bòròbòrò. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ló ní ìjà tó ń jà pẹ̀lú Queen Naomi yìí òun máa ń lose ẹ̀ mà ní. Ipò wọn ò máa jàrí kò ń lose. Ipe gbogbo ìjà tó máa ń jà òun máa ń win ni.
ipò ṣe wá jẹ́ ìjà yìí òun ò wá win, òun lose ìjà yìí. Wọ́n ní bó tún ṣe fi ọwọ́ gbá orí ẹ̀ nìyẹn pé yéé, wọ́n ní gbogbo àwọn tó wà ń bẹ̀ gbogbo wọn bá sáré súnmọ́, wípé kí ló dé, kí ló mú.